káàbọ̀ padà ẹ̀yin ará ilé mi àti àlejò mi jọ ń sọ̀rọ̀ nípa turban lóríṣiríṣi tí wọ́n wà náà ni àlejò mi kó wọn sórí agodo lénìí ẹ kú iṣẹ́. Iṣẹ́ náà lágbára. Eléyìí wọ́n ń pè ní tunnel turban. Okay. Really mi ò fi taratara gba ti eléyìí. Okay. Àti pé ó ti pọ̀ jù. Okay. Yes, ó ti pọ̀ jù. Òun ni everybody dem wé báyìí. Okay. Àti ìyá tó ń tata ní bus stop. So èèyàn máa ní láti differentiate nǹkan tó bá ń lò. Kéèyàn mọ̀ pé okay èrò eléyìí kò fi bẹ́ẹ̀ ní wàhálà àti pé àwọn onímọ̀ sọ pé àwọn ò mọ̀ wé. So fáwọn tó nílé tí wọ́n nílé tó ń dẹ̀ mọ̀ wé máa kọ́ wọn bó ṣe ń wé eléyìí. But mi ò ṣe lè mọ̀. Mi ò ṣe lè mọ̀. Because ó ti common jù. Ẹ̀yin kẹ̀dẹ̀rí ẹ̀ kì í fẹ́ nǹkan tó bá ti common. Àwọn clients mi kò fẹ́ nǹkan tó common. So ẹ wo bí wọ́n ṣe ń wélé nítorí pé eléyìí gangan ló pọ̀ jù lọ́wọ́ wa ń lé. Àwa sọ pé torí pé a ti rí àwọn another design ẹlọ́dàánú ó tí o kò sígbà tá a lè wélé yìí náà àmọ́ ẹ wo bẹ ṣe máa wé tó jẹ́jẹ́ pé ó máa rẹwà ó tún máa yàtọ̀ sí báwọn èèyàn tó wà lórí títì mi tún ṣe ń wé. Máa kọ́ yín ní bó ṣe máa eléyìí ẹ ṣe máa wé lọ́nà méjì. Okay. Ìkan lélẹ̀. Ilé ẹ̀kọ́ máa rà pẹ̀ báyìí. Ẹ ṣe máa rà pẹ̀ náà nìyẹn. Bọ̀ ẹni tí ò bá ṣe irun kò kí ń fine. Ọgbọ́n wọn wá lẹ́ni tí ò bá ṣe irun lè ta sí. Orú ẹni tí ò bá ṣe irun sí. Ó lè kọ́kọ́ wé pashmina sísàlẹ̀ náà. Or kó mú cap. Okay. Normal cap báyìí. Or net. Okay. Kó fi handkerchief sí. A jẹ́ kó wú díẹ̀ ní ọwọ́ ẹ̀yìn kó tó máa rà pẹ̀. Eléyìí náà tó bá ti rà pẹ̀ báyìí. Ibi tó bá ṣáàdé àparí ẹ̀ sí bẹ́ẹ̀. Then ó ní mi tó jẹ́ pé wọ́n máa ṣe báyìí. Ẹ máa lọ. Bá ṣe máa ń wé pashmina. Ẹ máa lọ. Ẹ bá ti lọ. Ó kàn tún máa ń fún ní fitting. Then àwọn èèyàn tẹ bá wélé náà wọn ò ní mọ̀ pé tunnel lẹ́wé. Inú mi ti ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe kọ́ wa ní àtiwé turban lé nítorí pé èmi gan fúnra mi náà mo mọ̀ wé o. Tó máa dàbí ọwọ́ méjì. Okay. Táwa máa ṣe tán. Ó ti yé mi. Inú mi dùn pé a pè é wá sórí ètò Miliki Express jẹ́ wa. Ilé àtọ̀nà tẹ́bí sílẹ̀ ò ní bàjẹ́ o. Ẹ ṣeun o, Orísun náà ò ní dàrú o. Àmì o. Ọwọ́ òkè báyìí lọ́wọ́ yín á máa lọ. Àmì o. Táwọn olólùfẹ́ yín bá fẹ́ bá yín sọ̀rọ̀ lórí social media níbo ní kọ́tù pàdé yín. A wà lórí Instagram. Okay. As àṣe Ìbílẹ̀ Creation _001. Okay. Then Facebook àti Ìbílẹ̀ Creation. Náà lẹ wà lórí Facebook. Ẹ ṣeun gan papọ̀ yẹn jẹ́ wa. Ẹ̀yin ará ilé àlejò mi ti dágbére báyìí ẹ̀yin ṣáà lọ pàdé wọn gbogbo àdírẹ́sì tí wọ́n ti fi sílẹ̀ yẹn. Ní báyìí ẹ jẹ́ ká wá lọ gbọ́ nǹkan tí Tọ́pẹ́ ní láti bá wa sọ nítorí pé ó sọ fún mi pé nǹkan tóun ní fún wa lénìí ó yàtọ̀. À ń bọ̀. Mo kí yín káàbọ̀ sórí abala oge òde ìwòyí. Lónìí a máa sọ̀rọ̀ nípa ẹwà tó wà nínú aṣọ African print tí gbogbo wa mọ̀ sí Ankara. Aṣọ yìí jẹ́ nǹkan tí ó ti gbajúmọ̀ ló ti gbayì láwùjọ àwọn tí wọ́n fi ń ṣe iṣẹ́ ṣe láti bí ọdún 2010. Àwọn tó ń ṣe iṣẹ́ oge ṣíṣe ti jẹ́ nǹkan tí wọ́n ti fi dára lọ́pọ̀lọpọ̀ tó ti jẹ́ kí ẹwà aṣọ yìí túbọ̀ jáde ju bá ṣe wò tẹ́lẹ̀ lọ. Yàtọ̀ sí àwọn aṣọ tiwantiwa mìíràn bí aṣọ òkè tí wọ́n wà fún òde pàtàkì. Ankara jẹ́ aṣọ tá lè wọ̀ lọ́jọ́kọ́jọ́. Ó jẹ́ aṣọ tá lè wọ̀ lọ sí òde tó bá wù wá. Ó jẹ́ aṣọ ojúmọ́. Àwọn obìnrin ló fẹ́ràn láti fi aṣọ ìdára. Àmọ́ àwọn ọkùnrin náà ti ń fi ìfẹ́ wọn hàn sí aṣọ Ankara. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn Dutch ni wọ́n kọ́kọ́ ṣe aṣọ yìí síta. Àmọ́ ó ti gbajúmọ̀ lórílẹ̀-èdè Áfíríkà débi pé ọ̀pọ̀ ènìyàn rántí ibi tí wọ́n ti kọ́kọ́ ṣe é wá. Yàtọ̀ sáṣọ rírán, oríṣiríṣi àrà ni a lè fi aṣọ yìí dá nípa oge ṣíṣe. Ankara jẹ́ aṣọ tí ó ti ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ nípa ọrọ̀ ajé ṣíṣe láti pèsè iṣẹ́ fún àwọn ènìyàn. Ẹ jẹ́ ká wo lára àwọn àrà tí wọ́n ti fi aṣọ Ankara dá nípa oge ṣíṣe. Èkíní ni aṣọ wíwọ̀ fún lọ́kùnrin àti lóbìnrin. Èkejì, bàtà wíwọ̀ fún lọ́kùnrin àti obìnrin. Fóódà àgbékọ́pá fún àwọn tó ń lọ biṣẹ́. Báàgì fún àwọn obìnrin. Hand fan àti umbrella fún oge ṣíṣe. Mo lérò pé ẹ ti gbádùn ìtàn àti ẹwà tí a ti mú wá fún yín nípa aṣọ Ankara. Bákan náà, àwọn nǹkan àmúṣògo tí ẹ̀yin pàápàá tẹ́ tí mọ̀ tẹ́lẹ̀ rí pé lè fi ṣe ọrọ̀ ajé nípa lílo aṣọ Ankara. Ẹ pàdé mi lórí abala yìí lọ́sẹ̀ tó ń bọ̀.
Tọ́pẹ́ Táíwò lórúkọ tèmi. Ètò ń tẹ̀síwájú pẹ̀lú Tóyìn.